káwọn èèyàn má bá mọ̀ pé ẹ wà useless nínú Nàìjíríà bí ẹ ṣe jẹ́ kí ìgbádùn èmi gan máa fún yín jẹ back to back ni ẹ lè sọ gbogbo wa di onírọ́ ṣé rí ẹ̀yin tẹ́ ẹ wò mí ẹ bá mi share show yìí Ọlọ́run ò ní jẹ́ káyé gba ògo wa àwọn Nigerian force àwọn láìkí kọ́ máa gba èrè elérè kọ́ máa gba iṣẹ́ oníṣẹ́ ẹ wá wo bọ́ọ̀lù ń ṣe tú wọn láṣìírí nígbà tí ọmọ Adéyẹmọ Sunday Igboho tó bá wọn ṣe okùnfà mo tún ṣe tún sọ sẹ́ẹ̀ ẹ bá mi share show because the first one tí mo ṣe mi ò lè sọye population yàn tó wò tí wọ́n dẹ̀ come back to me wípé àwọn Nigerian police ti release footage video bí wọ́n ṣe lọ bọ́ọ̀sì àwọn tí wọ́n kó àbúrò Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sà àtàwọn ọmọ ẹ̀ so olóyè ọmọ ẹni tí ń pẹ̀ and I will continue to tell you mi ò ní fi dúdú pé funfun yín wípé olóyè ló ṣe okùnfà bí àwọn pípù ìṣeré iṣẹ́ yẹn ṣe tí wọ́n fi ráwọn pípù yẹn mú mo dẹ̀ dúpẹ́ fún ọ náà ṣebí lot of people náà ti jáde wọ́n ti sọ̀rọ̀ nípa bó ṣe ṣe àbúrò olóyè Ìgbòho gan náà ti jáde wọ́n ti sọ ipa tí olóyè ń kó tí àwọn Nigerian police tí wọ́n dẹ̀ ever mention Sunday ọmọ Adéyẹmọ tọ́lá wọn làwọn ṣiṣẹ́ yàwọn làwọn máa wọn pípù yẹn wọ́n ever mention Sunday ọmọ Adéyẹmọ wọ́n ní iṣẹ́ àwọn ni àwọn làwọn ṣe àwọn làwọn ṣe àwọn làwọn ṣiṣẹ́ àwọn làwọn lọ bọ́ọ̀sì wọn mọ́lé wọ́n bẹ̀rẹ̀ sí ní show video báwo lẹ ṣe gẹ́ẹ̀tì wọn ọ̀nà wo lẹ gbé gbà ta lẹni tó ṣe tíráàkà ṣe tíráàkà bí kí lẹ ti ń pè ẹjọ́ tó bá ti jẹ́ ẹjù sí kẹsàn dòdìdí báwo lẹ ṣe ṣe ta ló bá yín track àwọn pípù yìí ta ló gbé ìgbésẹ̀ bí ẹ̀yin ọlọ́pàá ṣe padà mọ ibi tí wọ́n fi àbúrò Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì sí tí bá ní kí n fún yín lépè kó má dà pé ọmọ lẹ́yìn Sunday Igboho padà ṣépè fún yín because ẹ bó sí dancing ẹ ń pariwo ẹ̀yin lẹ́yìn lọ gbà wọ́n mọ yẹn sílẹ̀ yín lẹ́yìn lọ ṣe ẹ tún wá wo àwọn Nigerian soldier ṣe rí gbogbo ẹ bá ń ṣe èso yẹn ní mo bójú ọmọ because tẹ bá wo face mi dáadáa àwọn èèyàn ti fẹ́ gé orí mi bọ́lẹ̀ and that is what I hate in my life kọ́ máa sọ pé Lady K bá wọn gbé propaganda èmi nítorí kíni ṣé tó ń wo monetization Ọlọ́run ò ní jẹ́ borúkọ mi jẹ́ máa yà mọ̀dákẹ́ àbí kí n máa ní tó àlẹ́jì o ṣùgbọ́n ilé yóò ṣe àlẹ́jì Ìgbòho gbogbo ló ṣiṣẹ́ tí àwọn ọlọ́pàá fi mọ ibi tí àwọn ọmọ yẹn wà Ìgbòho ló ṣe I keep on repeating it ẹ má pè mí mọ́ ẹ má wọnú inbox mi mọ́ ẹ tún wá wo ẹlẹ́yà àwọn Nigerian soldier ẹ wá wo títí wọn náà bá ṣeré títí wọn náà ṣe tú ọ̀tọ̀ làwọn tó lọ gba àwọn ọmọ tó kó ní bọ́ọ̀lù sílẹ̀ àwọn ọmọ Nigerian soldier dẹ̀ gba glory àwọn alárakà játijàti wọn jẹ́ ìsùn wọn jẹ́ wo ẹ̀yin náà ní nísìnyí a ní mi ò lè ever support anything that has to do with that Nigeria mi ò lè because everyday lẹ fún mi ní tough time everyday lẹ fún mi ní tough kìíní lọ́pọlọ so mi ò lè ever come to your support ẹ wá wọ bá ṣírí àwọn Nigerian soldier ṣe tú ọ̀tọ̀ làwọn tó lọ rescue ọmọ 417 àwọn Nigerian soldier dẹ̀ pariwo pé àwọn làwọn lọ rescue wọn àwọn tó lọ rescue àwọn ọmọ ti bọ́ta wá sọ̀rọ̀ o wọ́n ìwọ ọmọ Nàìjíríà ọmọ Yorùbá tó bá dákẹ́ tó bá lọ gbéyàbọ̀ dání Nigerian force Nigerian police Nigerian government ọmọ àwọn ẹ̀ ṣékéṣéké ọmọ àwọn ẹ̀ ṣékéṣéké ẹ̀jẹ̀ àjọgbọ́ kó má dàbí àsọdùn mo kàn mọ́ gbé àwọn fídíòs wa ni mo ní program mi tó yẹ kí n ṣe ṣùgbọ́n torí èyí tẹ́ jẹ́ kí n gbádùn tẹ́ ní àlédíkè irọ́ ni o Ìgbòho kọ́ ló ṣe o Ìgbòho kọ́ ló ṣe o ẹni tí ò bá ti bẹ́ lọ́hùn kọ́ gbogbo ẹ̀fẹ́ lòmì kó má bá wọn sọ wípé Ìgbòho kọ́ ló ṣe o Ìgbòho ló ṣiṣẹ́ o Ìgbòho ló pe àwọn ẹni bí ẹni àwọn lọ́ọ̀yà Ìgbòho ló gbé ìgbésẹ̀ bóyá lọ́jíìkì báyìí la máa lò báyìí la máa gbégbà báyìí la máa gbégbà àwọn guys ẹ máa gbọ́ gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ àbọ̀ wá bá next show ẹ gbọ́ bí Ìgbòho ṣe ṣiṣẹ́ yẹ bí Ìgbòho ṣe make move bí Ìgbòho ṣe track tó fi mọ àwọn boys tó lọ ṣiṣẹ́ yẹ tí wọ́n dẹ̀ fún àwọn ọlọ́pàá tó wá kí wọn ní pásì yẹ pé yá iṣẹ́ báyìí mo ṣe lọ́wọ́ o àwọn tó lọ gbé àbúrò Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì àwọn báyìí ó yá ẹ take over bí tí mo bá dé ní iṣẹ́ ti done ọwọ́ kan lẹ́ máa mú wọn tó dẹ̀ mú wọn táwọn ọlọ́pàá wá bọ́ sórí social media gbogbo newspaper àwọn olóògbé gbogbo wọ́n kó àwọn ọmọ láti going to a month rí wọn gbà jáde
àwọn ọmọ olówó tó wá mú tí ò pọ́sẹ̀ kan lólóbùkún yín wá pariwo kiri social media wípé ẹ̀yin Nigerian police lẹ gbà wọlé àwọn wèrè wá post video tó fi lọ káwọn mọ́bi tí wọ́n sọ àwọn people yẹn mọ́ olóbùkún lẹ́yìn Nigerian force olóbùkún ni mo hit yín dákú I hit you guys with passion ẹ wá gbọ́. Posted this on their page like they have successfully rescued the kidnapped mother and children that were kidnapped at Ngoshi. They posted this and the thing is going viral like everywhere. So I saw it and I was like, at first I was happy. Congratulations. But then again I can't look say how did they manage to rescue these children? Like how my people? And guys, you know the story. If they hide them, the English Alhaji could they bring them out? Then I begin to started digging. Then I stumbled this page. Brno South Youth Alliance. This was what he posted. Even before the children were released, he posted this. Make nobody take our glory. Read it here. Make nobody take our, give us our credit. Just like people will back carry person video. You don't give person credit. Give her the credit. Posted this. Then I say, Ibamio. That's what they asking what's up. How did it happen? The president of the youth, I got that, talk very well. Nice person, very sweet guy, nice. President, nice president. And after much, president dropped this video and voice note to follow. Subsequent voice note to follow how everything went down. Guys, the video might be too long. Chill. Watch this video. Dear Nigerians, dear Southern Borno indigents, dear world, wherever you're watching, my name is Ibrahim Kayama, the president of Borno South Youth Alliance, the same organization, the same individual in humanitarian mediation for the release of the 416 women and children. In fact, who processed, fought for the release, and also what finalized the release of the 416 women and children. I am grateful to the parties involved, especially from the other side, that listened to our cries, heard my voice, and in fact, reasoned with what I have been saying. There are times whereby they wanted to decapitate or behead some of these victims just to prove a point to the government to pay their ransom in time. But my cries and our conversations have stalled that process to the extent whereby they did not do as seen with the people of Oyo State. Now there are a lot of news flying online that the women were rescued and all those. There was no rescue mission. Let us start with that. There was no rescue mission. One thing with Nigeria is if you are not part of their circle, if you do anything good, they would find ways to take it out. The world has seen our efforts. We will release some voice note evidence on the final conversation we had before their release. That was done on Thursday, Friday, and they were released on Saturday. So if there was a rescue operation, why was it we had a discussion before the release? Please, let's not mislead our Nigerians. In security situations, when you have people that are able to mediate for such a release, in fact, one of the which we followed the process done by Borno South Youth Alliance, its president Ibrahim Kayama. But because I am not part of a significant circle or part of a political office or political team or whatever, it's like the glory is about to be claimed and all those things. I did not come out for glory. I came out to work for my people. I am not a political folk, but because of that, I decided I will pick up a ticket for Senate for Southern Borno, because the efforts I think should be put for our people is not being put. The last time we made a video, I called on the President Bola Ahmed Tinubu to work with us
create a form of grassroots initiative. Let us handle it, let us channel it, let us calm down the insecurity in Borno State, in southern Borno. Yes, we can do that. We, the grassroots, we can do that. We have ways of doing things, as seen with the 416 women and children. But because we have certain people in Borno State that don't want to see Borno South Youth Alliance because they are not in good terms with them, we always fight for the people rather than for the politicians and for what? Some of the people that feel they are the most powerful, they will find ways to say no, this, no, that, and all. All our efforts, they would find ways to what? To destroy it. But our efforts is being seen by God and by Nigerians, by Allah, specifically. So our efforts is there, it's been seen, and we are very grateful and excited. In fact, we're in a celebratory mode for the release of these 416 women and children. A lot of media team have been discussing, sending me messages and all, you know, and all that, because I have been in communications with a lot of them. Even before the day of the release, I communicated with a media, in fact, organization, a media outlet, which they knew about it prior, but I told them not to release any statement. In case somebody would come claim glory and say we, and all we. Where was the we when Borno South Youth Alliance went to what? Went to Maiduguri, made the necessary connections, got conversation with what? These people holding them, got them to make a video. Where was the we to reach? We did the necessary things, worked towards getting a video. We got the video released in Nigeria. So why was there no any of those conversations we are now seeing online? Please stop misguiding Nigerians, stop misleading them. Our efforts have been seen. What some of the politicians could not do, including some of the federal powers could not do, we did. It is left for the federal powers to do what? To create this initiative I keep speaking about. You created a security for, I think, Iboho, I think Sunday Iboho or something, right? Kí lẹ gbọ́ tí màá náà tún sọ ẹ̀? He even mentioned Sunday Igboho. To get to see the world through his eyes. Hey, Bobby, that guy even mentioned Sunday Igboho. Ohun tí Sunday Igboho náà ṣe, àwọn ọlọ́pàá làwọn ṣe. Ohun tí màá yìí pẹ̀lú àwọn YouTube náà ṣe ní ilẹ̀ Haúsá, àwọn àmì làwọn ṣe. Ẹ wáyé wa lóde. Ẹ̀yin kò dé fi fóònù disturb mi. Ẹ jẹ́ kí n gbádùn ẹ wo bí mo ṣe lù tàtà. Ẹ mo ṣe dàbí arúgbó ọjọ́. Ẹ jẹ́ kí n sùn láàárọ̀, ẹ jẹ́ kí n sùn lálẹ́, ẹ jẹ́ kí n sùn lálẹ́. Láàsọ̀, àwọn kan tẹ̀ tún wọnú inbox mi wá. Lady K, àmọ́ pé wọn náà ti dán ní propaganda lẹ́nu yín sí mi. Alálẹ̀ á dá fún yín. Alálẹ̀ á dá fún yín. Àdàbí tí ó bá ń ṣe, wọ́n confirm, ẹ jẹ́ kí n sọ fún yín. Ẹ bá ń ṣí ẹ̀ show. Me coming outside yesterday. Èmi àti olóyè àjọ sọ̀rọ̀. Is the one that explained everything from A to Z to me. When I saw the news, I called him. Because èèyàn ti sú mi kọ ògiri. Tolúwa ẹ bá mi share show gbogbo ẹni tó ní ṣorí burúkú. Ẹ jẹ́ kí fídíò ìkó go viral. Mo fi alálẹ̀ ilẹ̀ Oòduà bẹ̀yìn. Mo fi gbogbo ìṣẹ̀dá àwọn tó ti sọnù lẹ̀ Yorùbá mo fi bẹ̀yìn. Because àwọn èèyàn ṣe ṣégè fún mi lórí ọ̀rọ̀ fídíò tí mo ṣe yẹn. Wọ́n show mi. Wọ́n lè mi bá wọn gbé propaganda, àwọn ọlọ́pàá ló gbà wọ́n lẹ̀ kí n ṣe olóyè Sunday Igboho. Wọ́n gba omi jẹ́ lójú mi, wọ́n gba ohun lójú mi, wọ́n gba oúnjẹ lẹ́nu mi, wọ́n fìtìná tí ayé mi láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Àtàwọn ìyá tó wà l'Amẹ́ríkà, gbogbo wọn wá ń pè mí pé Lady K gbà wọn lọ́dọ̀ ní propaganda. Mo lè èmi tó jẹ́ wípé bí mo ṣe rí news yẹn báyìí, mo kí fóònù mi mọ́lẹ̀ ní anything that has to do with olóyè. Ó yẹ kẹ́ mọ̀ pé I don't joke with it. Mi ò dẹ̀ ní bá wọn gbé propaganda when it comes to Ọmọ Adéyẹmọ. Because Ọmọ Adéyẹmọ nice, tó bá fọ Ọmọ Adéyẹmọ parọ́, tó Ọmọ Adéyẹmọ bá máa jáwé báyìí, ayẹyẹ bàjẹ́. Wàá fẹ́ lè máa tọrọ fún ikú, tó Ọmọ Adéyẹmọ bá máa yẹ̀yẹ́ ẹ. Mo mọ orú ẹni tí mò ń bá nọjà. Mi ò ní gbé sára mi kọjá mọ́ṣáláṣí. That is why tí bá rí anything, I will call him. Is my father. Hello bàbá mi. Mo rí nǹkan báyìí. Ṣé propaganda ni àbò real? Ẹ bá ń ṣí ẹ show gbogbo ẹ̀yin tẹ́ ní rí dààmú láyé yín because mi ò ní parọ́ fún yín tí bá sọ pé mo ń jìyà lórí ọ̀rọ̀ ìrìn àjò Yorùbá báyìí. It's too much. It's too much for me to handle. It's too much. Wọ́n ti ẹ̀ wo ti mental health.
eléyà pé voice note lọ́tún lọ́sìn Lady K ìgbà ọlẹ́wàdí onípropaganda ṣètò monetization nígbà tí Igboho ṣe nǹkan tẹ́lí Igboho ló ṣe èmi Àyọ̀ká bí mo ṣe rí news yẹn mo pe bàbá straight láti confam bàbá dẹ̀ ṣàlàyé bó ṣe jẹ́ bí wọ́n ṣe lọ ṣẹ́yẹ bó ṣe ṣe tọ́dẹ̀ padà ṣe kí ni tó hand over láwọn ọlọ́pàá lọ́wọ́ bóyá mo ti set everything tó ẹ máa máa wọ̀ guys yìí ọmọdé yẹn mo explain everything to me kí n tó wá sórí social media bíi pé mo ti mọ̀ ó yẹ kéèyàn yòókàn máa gbóṣùbà fún mi ni programu tí mo ṣe tí mo fi ní àdúpẹ́ o oríire dé o congratulations ọmọdé yẹn mo ti jẹ́wọ́ ọmọ kan ó ti gbà wọ́n mọ àbúrò pé kẹlẹ́mẹ́sà tọmọ ẹ̀ kí ni mo sọ́nu fídíò yẹn mo ní tó bá di ọ̀la àwọn ọlọ́pàá máa bọ́ tàwọn làwọn ṣiṣẹ́ wàhálà kò pé 3 hours tí mo sọ̀rọ̀ làwọn ọlọ́pàá release fídíò kò pé 3 hours ìyẹn lásán yẹ kẹ́ máa gbé fún mi pé ọmọdé ìwòlíì ni ó rí rọba jẹ èmi tí màá kàn jókòó báyìí tí wọ́n máa bá mi sọ̀rọ̀ sí máa gbóhùn tí màá ní máa sọ pé ẹ̀sà bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ báwọn tí mo gbọ́ lélẹ̀ èmi máa jẹ́ kẹ́ mọ̀ pé nǹkan tí mo gbọ́ máa sọ fáwọn èèyàn àwọn tèmi mọ̀ mí ṣùgbọ́n èyí tẹ́ mọ̀ mí lẹ́ máa wò bí à ń torí owó ni mo ṣe ń ṣe nǹkan mo busy kọjá kí wọ́n máa gbé propaganda lọ torí kí mo ṣe fẹ́ gbé ṣe propaganda ẹ bá ń ṣí ẹ̀ṣọ́ torí owó àbí ẹ wo owó ni mo jòkó tì wọ́n wọlé wọ́n rà ẹ̀yà lálùbáríkà tẹ̀sí máa jèrè náà tó rà online so owó lélẹ̀ kò sí iye tí mo fẹ́ rí níbi propaganda tó fẹ́ ní àlùbáríkà tó tí mo gbé kalẹ̀ yìí tọ́lọ́run dẹ̀ bá mi ta abẹ́ẹ̀rẹ̀ ni ṣe gbé kámẹ́rà lọ ká mú láti entrance showroom wa kí wá máa mú yín lọ yẹ fóònù mi jábọ́ kí máa mú yín wọ gbogbo corner store ẹ̀rí gbà mí tí bá wà lórí live show màá tún máa sọ fún èèyàn pé go by the right there is still another store inside ọjà ló wà ńbẹ̀ kì í ṣe yẹ̀pẹ̀ bí o fi ṣègbéraga tẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi pé ní gbé propaganda eléyìí táwọn Nàìjíríà sọjà wá tún ṣe yìí nǹkan ò ṣe propaganda nìyẹn náà nígbà tí ó jẹ́ wípé ọ ti kó àwọn pípù yìí tẹ bá gbọ́ tí mo pariwo àwọn 400 wà ní bọ́ọ̀dù o àwọn 400 àwọn lọ́yẹ̀ ṣe release ẹ jẹ́ fún yín fídíò wọn ẹ jẹ́ play fídíò wọn fún yín tí mo máa ń pariwo bí mo ṣe rojú àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tí mo ka iye èyí tí bá máa program dáadáa tí mo sọ pé at least tí wọ́n bá ní kí n kà wọ́n tó wà lọ́dọ̀ Boko Haram máa kà more than thousands pé àwọn 400 kan wà bẹ́ẹ̀ àwọn 172 kan náà ṣì wà bẹ́ẹ̀ àwọn tèkìtì wà bẹ́ẹ̀ àwọn tó Ògbómọ̀ṣọ́ wà bẹ́ẹ̀ àwọn tí kí gbádà ìkòkò tí mo máa ń kà àwọn 400 èmi tẹ̀ òbí 400 àṣẹ 416 ni wọ́n òun lẹ gbọ́ lẹ́nu ẹni tó rescue tó gbà wọ́n ẹni tó padà lọ ṣèlọ dúnàdúrà president àwọn youth yẹn òun lẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ tó sọ̀rọ̀ yẹn tó dẹ̀ sọ̀rọ̀ wípé òun rí wípé lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn Nigerian army ti gba oríyìn the same thing they do to Sunday Igboho abẹ́ ẹ̀gbọ́n tẹ̀yìn ọmọ Yorùbá tẹ wá jẹ́ ti tèmi tẹ̀dẹ̀ wá ń pa mí lẹ́kún pé mo bá yín gbé propaganda Ìgbòho mo ń pa bọ́ ṣe gbà wọ́n ọmọdé yìí Ọlọ́run á dáa ìyá rí bí ta bára wá Nàìjíríà ọ̀tọ̀ lẹ́ni máa ṣiṣẹ́ ọ̀tọ̀ lẹ́ni máa gboríyìn ọmọ Adéyẹmọ ikú ò ní pẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Ìgbòho tẹ́ni gbàgbọ́ nínú ìrìn àjò tí Sunday ọmọ Adéyẹmọ rìn ẹ bá ń kọ sí comment section ẹ bá ń ṣàdúrà fún so many iṣẹ́ lọmọ Adéyẹmọ ń ṣe tí kò gbé wá sí social media nígbà tó bá gbé wá sí social media yìí náà lè máa tún pariwo ṣé dandan ni kó gbé wá sórí social media ni ṣé dandan ni kíní kan èyí tí ò tí ì bẹ̀rẹ̀ gan tọmọ Adéyẹmọ ò tí ì máa wọnú gbó lọ àmọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe fídíò tó bẹ́ẹ̀ ṣe ń ṣe voice note kọ́mọ Adéyẹmọ bá ti bẹ̀rẹ̀ sí ìwọ́nú gbọ́ kọ́ máa ṣe fídíò kọ́ máa ṣe gbá ohun tẹ́tí rojọ́ ó dẹ̀ tún rọra ṣe lè coded ó dẹ̀ handover fáwọn tẹ̀yìn ayé fẹ́ rí tó ń payé ládàánù ẹ tún ní kí n ṣòun ló ṣe ẹ wáyé yín lóde Ìgbòho ṣiṣẹ́ ọlọ́pàá gboríyìn àwọn YouTube bọ̀ọ̀nù àbíkílọ́ ti pera wọn wọ̀nyí wọ́n ṣiṣẹ́ àwọn sójà gboríyìn tún wá body for next thing àwọn Nigerian army tún wá lọ fi tírọ́ọ̀kì
wọ́n lọ fi kó àwọn pípù yẹn wọ́n wá kó wọn wá sí káàmpù wọn àwọn tẹ́ ẹ̀ mọ̀ bọ́ ṣe gbà wọ́n síta kẹ́ máa wo Nàìjíríà. ẹ jẹ́ bá yín wá fídíò àwọn ènìyàn wa. Nigerians. olóògùn kú má dìbọn tiẹ̀ ọba olúwo ní bandit ò lè wọ̀wọ́ a sì máa wá sọ̀rọ̀ lórí tiẹ̀ náà. ẹ jẹ́ bá yín wá fídíò yẹn wá. ẹ jẹ́ bá yín wá wá kẹ́ wá ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi comment gbogbo ẹ̀yin tẹ́ni dáàbò láyé yẹn ẹ bá mi like ètò mi ẹ bá mi comment ẹ fún mi super sticker kí n fi pàrònú rẹ because ọkọ ròdù bá mi wá wò pé èmi propaganda kí ló bá ìwà kí ló bá ìwà kí ló fẹ́ fà á kí ni mo fẹ́ torí ẹ̀ máa ṣe propaganda tí kò ní ṣẹlẹ̀ tí màá dẹ̀ fèsì àwọn ìyá mi àwọn bàbá mi adé mọ̀ pé gbogbo yín ìyá mi bàbá mi lẹ jẹ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ mọ̀ pé ìyá mi bàbá mi lẹ jẹ́ kò sí kékeré nínú yìí bàbá ni gbogbo yìí ìyá ni yìí tí màá wá bọ́ síta tí màá máa pàgọ́ fún yín ohun tí ò ṣẹlẹ̀ tí màá wá sọ fún yín pé ó ṣẹlẹ̀ fídíò àwọn yẹn dà báyìí sí i. mo bọ̀ wá o mo bọ̀ bàbá yìí gbé wá bàbá yìí display dẹ̀ èmi bàbá yìí gbé wá bó jẹ́ kí n lọ gbé lọ́dọ̀ sísítà mi Àṣàkẹ́ òun náà gbé sọ́dọ̀ wá lọ wò wá fún wa lọ́dọ̀ ẹ̀ jẹ́ àgbé látọ̀dọ̀ Àṣàkẹ́ TV ó yá òun ni. bí wọ́n ṣe lọ rescue àwọn èèyàn yìí ní ẹ̀yìn ènìyàn wa. fídíò yẹn nìyẹn Àṣàkẹ́ náà gbé ta ló ń pè mí àbọ̀ wá bá Àṣàkẹ́ náà inú kàn ń bí mi látàárọ̀ ni ò jẹ́ kí n gbé inú ń bí mi pẹ̀lú allegation tẹ̀yìn fi kàn mí pé mi ń parọ́ mo ń gbé propaganda fún yẹn bẹ̀rù Ọlọ́run anyways àwọn ọmọ kan fẹ́ kẹ́rí wọn ni o ẹ jẹ́ agbọ́ bóyá kí n dẹ̀ kọ́ dẹ̀ display fídíò yẹn lásán má play voice ẹni ẹlẹ́ni because mo bẹ́ẹ̀ ẹlẹ́ni ṣe máa feel tó bá gbóhùn ara ẹ̀ lórí platform mi ẹ jẹ́ kí n gbé volume kúrò let me just show the video again. ẹ jẹ́ show video kí n kọ́ máa sọ̀rọ̀ mi lọ so video nìyẹn máa wo video lọ. Tí ẹ wo anything mọ́yàn lára ọ̀tọ̀ lẹni tó ń ṣiṣẹ́ ọ̀tọ̀ lẹni tó ń jèrè ẹ wà àwọn Nàìjíríà mi ìbínú ẹ̀ ní bọ̀bọ̀ tẹ́rí tó lòun ni president àwọn youth ní Borno yẹn ló fi bínú bọ́ síta pé àbà òun lòun ṣiṣẹ́ yìí òun lòun gba àwọn èèyàn yìí síta kí ló dé ní bọ̀bọ̀ yẹn fi ṣe fídíò tí gbòòwò náà bá wá bọ́ táǹsì tó bá wá kàn dẹ́mu pé ayé èèyàn báyìí ni gbogbo ẹ̀yin tẹ́ ti bú mi gbogbo ẹ̀yin tẹ́ gbomi jẹ́ lójú mi gbogbo ẹ̀yin tẹ́ ti ẹ̀ wo ti ọlọ́mọ mi lára tẹ́ jẹ́ kí n lè jẹun tẹ́ ẹ̀ nú mi lọ́wọ́ bí kúkú ìyá kan mo tẹ̀ bínú já wọn kúrò lórí aago mi pé kí ló dé gan-an kí ni mo máa ń gba gbogbo yìí ẹ̀ dẹ́ pẹ́ mi mo bínú já màmá yẹn dànù lórí aago mi tọ́ni àlẹ́dúkẹ́ irọ́ ni o irọ́ ló pa o kò rí bó ṣe sọ o ọmọ Yorùbá ẹ jẹ́ ají ẹ má sùn ohun tó wà lẹ́sìn ẹ máa wo fídíò tẹ́ ẹ wo mo kàn gbé volume voice sister mi kúrò bẹ́ẹ̀ ni o ohun tó wà lẹ́sìn kọjá kí irú ẹ̀mí yìí kí wọ́n máa gbé propaganda fún yín tí ìbá rí ohun tí mo fẹ́ fi sọ̀rọ̀ ṣe program má dẹ̀ wọ ẹni tí bá rí pé yes orí ẹ̀ ná lẹ́kọ̀ọ́ náà gbòòrò nínú àwọn èèyàn mi tí mo lè gbé program ẹ̀ tí mo rí pé yes àjọṣe kankan náà máa gbé program wọn máa jù sórí social orí YouTube mi pé yẹ gbà awareness náà lájọ ṣe àjọ create awareness ni ju kí wọ́n máa pa irọ́ fún yín kí wọ́n máa sọ pé kíní kan ṣe kíní kan náà ẹ wo fídíò tẹ́ ẹ wò ìsìn àwọn tí àwọn ẹni ẹlẹ́ni lọ rescue àwọn 416 Nigeria soldier dẹ̀ orí péjì Nigeria soldier lẹ́tí wò yìí o wọ́n tún fi tírọ́ọ̀kì
ó tún fi lòdù wọn wọnú káàmpù wọn lọ láwọn tó ti wà lọ́dọ̀ àwọn Boko Haram over 2 months tí ó bá tẹ̀ tí máa lọ sí bí 4 to 5 months láti January làwọn people yẹn ti wà bẹ́ẹ̀ tí màá ṣe mistake àwọn people yẹn ti lò more than 2 months lọ́dọ̀ bandits àwọn youth wá wò pé ṣé bó ṣe máa lọ lélẹ̀ okay ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ thank God wípé a ní president tẹnu ẹ̀ka ọ̀rọ̀ tó mọ̀yàn ìyẹn wá bẹ̀rẹ̀ sí tẹ bọ́tì lọ sókè òun lè gbé lẹ́nu bọ̀bọ́ yẹn fúnra rẹ̀ yẹn ó wá tẹ bọ́tì ó wá get àwọn bandits yẹn wọ́n communicate recording evidence everything tẹ máa fi mọ̀ pé àwọn guys ni wọ́n gba àwọn people sílẹ̀ ó wà lọ́wọ́ bọ̀bọ́ yìí ṣé bóun ló sọ fún yín yẹn mi ò play video yẹn tán ẹgbọ́n kan tó sọ nípa Sunday Igboho wípé báwo ni Ìgbòho ṣe máa ṣiṣẹ́ táwọn kan máa gba oríyìn pé same thing ló wá ṣe fún òun náà kọjọ òun ò bọ́ síta láti wá trend láti wá kọ́ gbóṣùbà fóun wípé òun ṣe gudugudu méje yàyà mẹ́fà but nǹkan táwọn ṣe kí àwọn Nàìjíríà àmì òpùrọ́ kọ́ máa gba oríyìn ẹ̀ kọ́ stop láti máa deceive àwọn èèyàn pé àwọn làwọn ṣiṣẹ́ same thing àwọn Nigeria police tí Ìgbòho bá fún yín ní queue ṣáwọn people yẹn máa kúrò bẹ́ẹ̀ ni Ìgbòho ló ṣiṣẹ́ Ìgbòho ló lòun ní tracker òun ló fún wọn ní bó ṣe máa ṣe everything Ìgbòho ló ṣe gbogbo mathematics bó ṣe máa mú àwọn people yẹn ó dẹ̀ sọ pé okay níbi tí mo bá dé ẹ máa mú wọn ni ó yá ẹ ṣe báyìí ẹ máa lọ ẹ lọ mú wọn ó dẹ̀ succeed ó dẹ̀ wọn pariwo pé àwọn làwọn ṣe o ṣe bóun làbúrò Ìgbòho náà ti jáde wá sọ̀rọ̀ yẹn tẹ́ bá ní wọ́n ní Lady K ń pa ṣebí Mr Wisdom náà ti bínú jáde Lady Sunday àwọn náà ti wá sọ bó ṣe jẹ́ so kí ló ṣàwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká máa mọ ohun tá à ń ṣe tí sọ̀rọ̀sọ̀rọ̀ kan bá tiẹ̀ ṣe prógrámù kan tí ó bá wúyé lójú ẹ fi sùúrù ẹ fi bá wọn sọ kì í ṣe kẹ́ lọ máa wọnú kí ni wọn kẹ́ máa àtáàkì wọn èèyàn kan fẹ́ pe ọ̀tá mi pa ẹ̀yin bàbá mi ìyá jẹ ọ̀tá mi o lórí ọ̀rọ̀ fídíò yìí orí mi dẹ̀ wúwo báyìí pé ṣé ohun tó kàn lélẹ̀ ni ewu bẹ lóko lógẹ ẹ sọ̀rọ̀ propaganda bí o bá wọn ṣe propaganda but ẹ má jẹ́ kí n parọ́ fún yín tó bá yẹ pé nǹkan tó máa gbà wọn wà nìyà I will do it but àṣàtìlẹ̀ tó ṣì mọ́ lè dì tí mo sì ń ṣe prógrámù yìí mi ò tí ì bá wọn gbé propaganda rí máa yà mọ̀ máa sọ fún yín pé alẹ́jì ni omi ò ṣúọ̀ o bí mo ṣe máa ṣọwọ́ mi náà nìyí bẹ́ẹ̀ ni ọkọ̀ kọ̀lẹ̀ lójijì mi ò ṣúọ̀ o so mo bẹ̀ wá mo rọ̀wọ́ ọmọ Yorùbá ẹ̀yin màmá bàbá ẹ jọ̀ọ́ ohun tó wà nílẹ̀ ìsìn ó ju ká máa attack èèyàn kan pọ́n gbé propaganda lọ o Nàìjíríà ìṣègọ́nà òun nìyẹn o ó ṣẹlẹ̀ sáwọn ọmọ pẹ̀kẹ́lẹ́ mẹ́sìn sí wọn wá wọ́n jáde kíákíá o àwọn ọmọ mẹ̀kúnnù àwọn ọmọ ìyá láta iye elépo iye olóbì iye onírú iye onígàárí ọ̀nbẹ nínú gbó wọn tí rí wọn gbà o ó lọ pọ́ṣù kan o àwọn ọmọ pẹ̀kẹ́lẹ́ mẹ́sìn bí tọ́kọ wọn sí wọ́n gba èsì nínú yàrá ni o kò pọ́sẹ̀ kan wọ́n wá wọn jáde o kò pọ́sẹ̀ kan o wọ́n ti wá wọn jáde o ó ṣèpéjọ 6 ni wọ́n wá wọn jáde o bẹ́ẹ̀ dẹ̀ làwọn ọmọ aláìlénìyàn àwọn yẹn bẹ nínú gbó yìí tó ti ń kú nínú wọn o yìí tó ti kú nínú wọn o ọmọ Yorùbá ẹ wake up o ẹ wá ra ohun mò ń ta o ẹ wá ra ohun mò ń ta gbogbo ẹ̀yin tẹ kó pressure bá mi tẹ jẹ́ kí n look dull tẹ jẹ́ kí n lè sùn tẹ jẹ́ kí n lọ jẹun mo fà yín lọ́wọ́ kó bá mi ṣèdájọ́ fún yín Yorùbá nation no going back because ẹ̀yin yóò láàánú ẹni tẹ fẹ́ pa kí Yorùbá nation tó délẹ̀ wa èmi ò dẹ̀ ní kú bí kò ṣe yíyè kébi kó lè ròyìn ṣe Olúwa àwọn kọ́sọ́mà gan ní ṣọ́ọ̀bù mi ilé ni wọ́n ní Lady K ṣe fẹ́ sáwọn bá rí lórí kiri mo lè bá bẹ́ẹ̀ èmi tó ti fẹ́ fi pressure pa mi tí mo ti kékékékéké tójú lòun wọ́n mi ṣe tí bá fún ẹ̀yin èèyàn lẹ́pẹ̀ bẹ́ẹ̀ ṣe ń dà mí láàmú tí màá lọ máa ké ní kọ̀rọ̀ yàrá mi ẹlẹ́dàá mi á dá o tẹ́ ẹ bá mọ̀ pé mo máa ń sunkún kọ̀rọ̀ yàrá mi tẹ́ bá ti kó gbogbo orí burúkú wèrè yíyẹ dé mo máa ń sunkún o kò dẹ̀ sí tó máa ń pa mí lẹ́kún ni pé èèyàn mélòó mo fẹ́ bọ́ta lọ bú
ṣe ká ní mo lè wá bóyé ni ara mi á balẹ̀ kódà èrè ni máa fi yí rè ṣùgbọ́n àwọn tí mi ò lè bú èèyàn mélòó mo fẹ́ bú ṣé mo fẹ́ bẹ́lẹ̀ mo fẹ́ bú eléyìí èèyàn mélòó mo fẹ́ bú kí ni yẹn máa ń dùn mí bọ́ tí bá ti lè bóyé báyìí tí mo ti ṣe gbẹgbẹgbẹgbẹ ara mi ti wálẹ̀ pẹ̀sẹ̀ ẹ̀rín ló kù kódà bọ́ bá gbé gàárì kọ́ fi ru ẹ̀bà gàárì olódò kan kọ́ fi ru ẹ̀bà máa ń jẹ́ tán so ẹjọ́ torí Ọlọ́run anything tó bá ti ròyìn lójú tí bá ti sọ lórí platform mi ẹ má wá sínú inbox mi mọ́ ẹjọ́ but mo fẹ́ kẹ́ mọ̀ wípé mi ní bá wọn gbé propaganda fún yín ẹ wá ra díjà wá ti fẹ́ tán o mélòó ló kù 1 2 3 we have just 3 pieces left 3 pieces mọ́ mi tẹ́lí báyìí kó méjì pamọ́ bẹ́ẹ̀ bá ti tètè sanwó màá tà nǹkan mi ò fẹ́ bá anybody kó ọjà pamọ́ mọ́ n tẹ́ ti ṣe fún mi ti tó bá jẹ́ lédíkè fi pamọ́ ni mi ní débi tí mo dé yìí ẹ̀yin náà lẹ́ẹ̀ tún padà bú mi ìgbà yẹn lẹ́ máa ní ó ṣe gàlégàlé ló lọ gba ṣọ́ọ̀bù òun ni òrówó ṣọ́ọ̀bù sọmọ yẹn o so ẹni tó ní bó ń kó méjì pamọ́ màámi ẹ tètè sàn ìdòwò yìí kí bá yín ṣìp ẹ̀ so 3 ló kù ẹ̀yin tẹ́ bá ní ìdẹ́mí ìdẹ́lẹ̀ sọ̀pá tó máa dé kí mi tó dé sí afẹ́ tó next month kí díjà tó dé gbogbo níṣẹ́ ajẹ́bi idán tó máa flush gbogbo sísítẹ́ẹ̀mù yìí bóyá kí n tẹ̀mú tọ̀dọ̀ mi gan lálẹ́ kí n lè sùn kọ́sáwé yóò jẹ́ kí n lè sùn kójú mi tún glow tí bá sùn dáadáa sí gbogbo ojú yẹn wálẹ̀ ẹ̀wà yẹn á tún jáde síta tí mo wó rakọ̀rakọ̀ yìí kò ní sí yẹn bẹ̀ so díjàre ajẹ́bidán tó confam tí báyìí tí lọ́lé lálẹ́ máa mú now ẹ wá ya body cream mo sọ fún yín pàwọn tó bá lẹ̀mí ẹ̀ ló máa gbé gẹ̀ẹ́sódógún cream bí ó ti fẹ́ tó pé mo kàn polówó ẹ̀ lásán àwọn èèyàn dẹ̀ pé lédíkè àwọn tí wá cream yìí ṣé ó ní tòótọ́ ni àbí gbogbo ní kíni ó wà available bá fi ránṣẹ́ wo mo dúpẹ́ lọ́wọ́ yín ojú òní tí ó dáa kéèyàn máa ta nǹkan gidi o ẹ̀yin tẹ́ bá ní odógún cream odógún ẹlòmíì ra cream lásán ẹlòmíì ra set ẹ̀yin tẹ́ bá nídìí set yẹ tẹ́ máa funfun gbòòsà ẹ máa funfun làwù ó wà available bí o ẹ̀yin tẹ́ bá wá nídìí tẹ́ máa fi pé skin yẹn jáde ní díẹ̀ cream and oil ó wà available àwọn nice products àwọn products tó mú ọmọ tó wà pa tó máa jẹ́ kẹ́ máa glow kẹ́ máa look fresh gbogbo wọn ló wà ní Ladike African store gbogbo lówó store aláròwò nira bẹ́ẹ̀ ẹni láyà kó wá wọ̀ ohun rèé gbogbo níṣẹ́ wa náà ti fẹ́ tán ọlọ́lọ́ ní mo polówó ọjà mo fẹ́ kọ́ bá mi gbé gbogbo níṣẹ́ bí ìránṣẹ́ ṣẹ́tírí this is the one box tó kù gbogbo níṣẹ́ èélá mu yín ni ifo mu yín ni làpálàpá mu yín ni èétalẹ́ mu yín ni gbogbo kùrọ̀kùrọ̀ láàgọ́ ara gbogbo kùrọ̀kùrọ̀ láàgọ́ ara yín ń tẹ́ nílò lélẹ̀ ẹ pè mí kẹwàá gbà ajẹ́bíná tó confam ṣẹ́tírí gbogbo níṣẹ́ lórúkọ ẹ má gbàgbé pa lọ ṣẹ̀ṣẹ́ gbogbo níṣẹ́ náà alọ́ṣẹ̀ṣẹ́ gbogbo níṣẹ́ tó ń ṣiṣẹ́ fún arọ́bí àgbélépọ̀tà ibi àwọn àgbà ẹ̀yọ́nú àlákàlà ìkórìíra àmúbọ́ course breaker bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi cleanser gbogbo níṣẹ́ ó wà that is spiritual items but eléyìí cream ni ìtúùbù ló wà bẹ́ẹ̀ ẹ jẹ́ ìjà ìnáwó 1 pack tó kù lélẹ̀ àwọn tó wọ̀ ló rà ohun tó gbẹ́nu ẹ̀ lélẹ̀ kì í ṣe gbogbo carton lẹ́ máa rà o just wọ̀ báyìí ó wá depend bí àwọn kíní yẹn bá ṣe pọ̀ tó lára yín tó bá pọ̀ gan ẹ lè order méjì bọ́dẹ̀ ṣe wà yín náà ẹ lè fi mix cream yín kò ní jẹ́ kẹ́ ní rashes lára kò ní jẹ́ kẹ́ ní skin patches kò ní jẹ́ kí skin yín kó bàjẹ́ pẹ̀lú any cream tẹ́ bá lò ó máa prevent skin yín so kò ní jẹ́ kẹ́ ní ọ̀pọ̀ o tó bá dẹ̀ jẹ́ pé face wash náà lẹ bá fẹ́ ẹ̀yin mọ́mì mi kò sí ohun tẹ́ fẹ́ tí ó sì ẹ̀yin tẹ́ bá dẹ̀ tún wá nídìí eléyìí náà moon and white ẹ má bínú pé mo wọ́n mú sọ̀rọ̀ moon and white mo ní body cream ẹ̀ náà ajẹ́bidán tó confam let me show you the body cream ẹ má wulẹ̀ lágùn jìnnà tẹ́ bá gbọ́ pé ó mú pa I have the white container and I also have the black container for the cream and for the face cream too so ẹ̀yin tẹ́ bá fẹ́ lo eléyìí báyìí sìn face cream yìí tẹ́ bá fi lo lélẹ̀ white container náà lè máa lò this is it here àwọn confam cream lélẹ̀
àwọn confam cream lélẹ̀ ẹ má lọ máa lo àwọn cream tó máa fún yín ní 2 color ẹ má lọ máa lo àwọn kan tó máa bà yín lára jẹ́ ìgbà tá a bá bàjẹ́ tó lè ṣe máa pélé díkè wò tẹ́ bá ti pélé díkè ńgbà yẹn mi kan máa gbowó lọ́wọ́ yín torí ó dá mi lójú tí máa tà fún yín pé confam ni abá àti òṣì so ó ṣùọ̀ fún mi so ẹ̀yin tẹ́ bá mú black face cream yìí máa fún yín ní black container ajẹ́bidán tí èèyàn tó fẹ́ pupa gan-an ó wà tí èèyàn tó fẹ́ mọ́ díẹ̀ ó wà. Now mo tún ní cream kan bẹ́ẹ̀ yẹn náà tí mo tún fẹ́ fi hàn yìí ṣẹ́rí cream yẹn tẹ́ bá gbọ́ small but mighty ni small but what but mighty òun ni cream yẹn face wash lélẹ̀ ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi love ẹ bá mi comment ṣẹ́rí cream yìí mo ti ta face cream ẹ̀ tán mo ti ta face cream ẹ̀ tán níwájú ọlọ́run àti ọ̀ṣẹ́ nígbà tẹ́rí fèsì mi tó yọ yẹn táwọn màmá kan tó pè mí lábẹ́ aṣọ pé Lady K fèsì ẹ̀yìn ti pọ̀ jù cream fèsì face cream yìí ni mo lò so which I am proud of it gbogbo àtẹ́rí tójú mi funfun gbòsàyẹ mọ́ gbogbo ọrùn mi yẹn face cream ẹ̀ ló ṣiṣẹ́ face cream ẹ̀ ló ṣe kí ni òun ló ṣiṣẹ́ yẹn so gbogbo èyí tí ẹ bá fẹ́ ó wà pa gan even the body cream ẹ̀ ní ìdàtí mix ẹ̀ ní ìdàtí mix ẹ̀ tẹ́ bá wá fẹ́ kí funfun yẹn kó tètè fast máa fún yín ní oil tẹ́ máa fi mix ẹ̀ anyways ẹ má jẹ́ kí n rojọ́ púpọ̀ lórí àwọn body cream yìí èyí tẹ́ bá ti fẹ́ ẹ kàn sí mi anyone tẹ́ bá ti fẹ́ tó bá dẹ̀ jẹ́ pé àwọn oil nìkan lẹ́yìn dáàdì bá need àbí body soap nìkan lẹ fẹ́ kẹ́kọ̀ọ́ máa fi maintain skin yín kí skin yín máa jáde síta ọṣẹ lásán wà oil lásán wà mo ní àwọn oil tó wà very very powerful mo ní Gutta oil mo ní skin perfect oil yes mo ní skin repair oil má jábọ̀ o mo ní skin repair oil mo ní super whitening oil mo ní Dr. Diva oil mo ní àwọn oil yẹn lóríṣiríṣi tí mi ò tiẹ̀ lè kà tán mo ní K whitening oil náà ìyẹn náà wà oil wà lóríṣiríṣi ṣẹ́wáì gbogbo àwọn oil tí mo kà fún yín gbogbo wọn ló mú yes ẹ gbọ́dọ̀ lò wọ́n kẹ́ má rí iṣẹ́ either you mix it with your cream or you use it alone àwọn kan ti wà ń bẹ̀ tó jẹ́ pé tẹ́ bá ń lo òun nìkan ẹ gbọ́dọ̀ máa lò ní ojoojúmọ́ kó má ti lọ pé pupa yẹn jáde jù so gbogbo ẹ̀ ló wà ní Lady K African Store bákan náà àwọn oúnjẹ ilẹ̀ wa is also available bákan náà àwọn nǹkan tẹ́ lè fi ṣeun lóríṣiríṣi ó wà available títí dórí àwọn wig àwọn yẹn náà tún wà available ní Lady K African Store fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ wá sí Lady K African Store ẹ máa bọ̀ wá sí 76 Wentworth Street àwọn lace wà lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn fine lace tó fine dáadáa gbogbo ẹ̀ ló wà available àti àwọn kaftan tẹ́lẹ̀ lò lásìkò summer gbogbo ẹ̀ ló wà available mọ́ láwọn 3/4 gown náà oyin original ó wà àwọn lọ́fíńdà lóríṣiríṣi ó wà bákan náà àwọn iṣẹ́ lóríṣiríṣi tẹ́ bá wá nídìí àwọn aṣọ tí wọn ò tí ì rán náà gbogbo ẹ̀ ló wà available ní Lady K African Store ẹ máa bọ̀ wá ojú òní tì wá mi ò ní wá yìí tì ẹ má gbàgbé láti bá mi like kẹ́ bá mi subscribe kẹ́dẹ̀ bá mi share show yìí kó ba lè dé àwọn ibi tí mo rán lọ ẹ ní dààmú ayé ò ní gbé ìfòró bá yín ẹ ní àwọn tó máa níyín lára ẹ ní àwọn tó máa dà yín ní ọpọlọ rú ẹ ní pàdé àwọn tó máa gba omijé kíkorò lójú yín ẹ ní pàdé àwọn tó máa sọ ayọ̀ yín di ìbànújẹ́ ó yẹ kádùúrà mi yẹ kó yé yín ẹ bá mi share ètò yìí kékulé wọn gbọ́ kó sọ fún toko ẹ ṣé gan mo dúpẹ́ o ó dàbọ̀.